الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له نصلي ونسلم على من لا نبي بعده سيدنا ومولانا محمد بن عبد الله صلى الله تعالى عليه وسلم وعلي وصحبه وسلم تسليما السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run àlàáfíà àti orí ajẹ́ tán kó máa bá gbogbo tí tó ń gbọ́ àtọ́jú tó ń wà nulẹ̀ eléyìí la tún fi ń kí kákọ̀ọ́dà sórí ètò ìsìlámù ọ̀nà tó gbé ọ̀fẹ́fẹ́ láàárọ̀ yìí arúgbó fọba tó mú wa lọ lánàá tó dáa padà ní àárọ̀ pẹ̀lú ògo Ọlọ́run àwọn aláàmáwá yìí náà láti máa bá lójoojúmọ́ àlàáfíà ẹnì kankan wọ̀ ní díbàjẹ́ ọba tó ṣe Ramadan ní rọrùn tó sì ti wá ṣe níbi débi tá a dé lẹ́nìí pẹ̀lú ògo Ọlọ́run tílẹ̀ tó ní bá ṣú Ramadan ó di 28 méjìdínlọ́gbọ̀n eléyìí tó túmọ̀ sí pé ó kù ẹyọ kan péré tàbí méjì ntọ́lọ́run bá ní pé kó jẹ́nu méjèèjì kọ́lọ́run dákunjọ kó ṣe nírọ̀rùn kó sì gbà fún wa lẹ́sìn la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àkọ́tún mi la tún mú wá sórí ètò lẹ́ni gẹ́gẹ́ bí mo sọ fún wa gẹ́gẹ́ bí àṣà wa àti ṣe lórí ètò lẹ́ni nítorí pé ọ̀tún tọ́jọ́ yọ náà là mú ọ̀tún ètò míì wá láti lè kọ́ wa lẹ́kọ̀ọ́ láti lè dá ní láti lè tọ́ wa sọ́nà láti lè rán wa létí ojúṣe wa àti pàápàá jùlọ òfin ẹ̀sìn Islam eléyìí là mú wa lójoojúmọ́ àwọn àlejò mi ti wà níkàlẹ̀ pẹ̀lú mi tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ kókó tí a fẹ́ gbéyẹ̀wò lónìí ní tí a pè ní gambling in modern ways, gambling in modern days. Àwa sọ pé the mission to save Muslims, gambling in modern days, mission to save Muslims. Ìyẹn ni pé tẹ́tẹ́ títa ní òde òní lóríṣiríṣi ọ̀nà lóríṣiríṣi ọgbọ́n lóríṣiríṣi ète ọ̀nà láti la mùsùlùmí kúrò nínú ẹ̀ka má bàa kó sínú ìyà Ọlọ́run eléyìí ni kókó tí a fẹ́ gbéyẹ̀wò láti lọ gbé àwọn àfa wa ìkan nínú àwọn àfa tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n òye pé wọ́n ní làákàyè wọ́n lóye wọ́n rí ìrírí ayé exposure knowledge wisdom àti lọ wò láti lọ gbọ́n wa wọ́n ti wà ní káàkiri pẹ̀lú mi ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa lórí ètò lẹ́ni ẹ̀yẹ ká lọ sókè lọ́hún iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ FAF Global Service Nigeria Limited tábà padà dé kí tó wá tẹ̀síwájú. Are you looking for quality feeds that will make your livestock grow big and reproduce quickly? FA Field Mill and Global Services is your best bet. We have livestock feeds like broiler starter mash, broiler finisher mash, layers mash, chick mash, and grower mash. It is NAFDAC approved. We are also into animal and poultry husbandry, where we rear chicken that lay eggs, layers, cow, sheep, turkey, catfish, goats, and many more. FA Feed Mills and Poultry is situated at number 1 Alaji Jobo Street off Awokoya Street behind the Bash Oil and Gas Petrol Station, Ijebu Ode, Ogun State. Our farm is located along Ogbogbo Ijari Road behind St. Luke Anglican Church, Ogbogbo in Ogun State. You can call this number 0803-359-5545 at FA Field Mill and Poultry. Your comfort is our concern. Hello? Grandpa, when are you coming to visit us? Who is going to wake everybody up for sahur if I leave? Don't worry, my son. I'll be fine. Hello? Who is going to wake everybody up for sahur if I leave? Mommy, we did not see Sauma today. Where's Sauma? Ẹ̀ka àpàdà sórí ètò Islam Ona Ola láti iléeṣẹ́ FAF Global Service Nigeria Limited àti iléeṣẹ́ Aspira Nigeria Limited. Gẹ́gẹ́ bí mo sọ fún alẹ́ ẹ̀kan kan tó lọ sókè lọ́hùn pé àlejò mi ti wà níkàlẹ̀ pẹ̀lú mi torí pé tí a fẹ́ gbéyẹ̀wò lónìí ó ní ìdí ká wo àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú àfà àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ nínú làákàyè nínú ìrírí ayé ìyẹn ni pé gbogbo bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè lágbàáyé lẹ́nìí náà ni ìmọ̀ wọn ọgbọ́n wọn òye wọn ìrírí ayé wọn ń tẹ̀lé tó pé kíní kan ò bá wọn lójijì a lọ láti lọ gbé wọn wá àwọn náà ni bàbá wa Fadilati Sheikh al-Imam Naibul Imam lọ́nà in fact náà ibi méjì ni bàbá wa jẹ Naibul Imam ní Makun Omi Central Mosque ní gbogbo ìlú wa lọ́hùn bẹ́ẹ̀ náà tún jẹ́ Naibul Imam bàbá wa Ibrahim Babangida tí wọ́n jẹ́
bí wọ́n ṣáláṣí bàbá wa Àwùjalẹ̀ tàná àti ìjà Àwùjalẹ̀ tòní pẹ̀lú ògo Ọlọ́run àwọn bàbá wa Sheikh Lukman Ọlánrewájú Uwais. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Akin káàbọ̀ sórí ètò Islam Ona Ola. Ẹ ṣeun gbọ́sà. Bó ṣe pé òdú ni yẹn kì í ṣàìmọ̀ fólókò fún gbogbo ẹni tó ń wò yín nulẹ̀. Ṣùgbọ́n iṣẹ́ àwọn àfà ó máa ń jọ mí lójú pàápàá nínú Ramadan yìí. Iṣẹ́ tọ́lọ́run bá yàn fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní gbogbo ìgbà lójoojúmọ́ tẹ́ ti ń ṣe. Tí Ramadan bá wá dé ó dà nígbà tẹ́ pé wọ́n máa kó iṣẹ́ oṣù 3-4 pọ̀ sínú oṣù Ramadan láti máa ṣe. Ọba tó fi ìràn yín lọ́rùn kọ́ ló ń ṣe látẹ̀wọ́gbà pẹ̀lú ògo Ọlọ́run. Àláfíà yín kọ́ ló má jẹ́ kó díbàjẹ́. Àláfíà àti làákàyè ìmọ̀ téèyàn fi ń ṣiṣẹ́ Ọlọ́run kọ́ ló má jẹ́ kó dínkù lára yín àti gbogbo àwọn tó kù lápapọ̀. Àwọn bàbá ìmáàmù méjèèjì lọ́nà tẹ́ ti jẹ náà ibi kọ́ ló ń bá ṣàlékún àláfíà wọn ṣàlékún ìdùnnú wọn ṣàlékún dárájà àti hikima wọn wàlálà hawala wàlá quwwata illa billah. Náà bàbá láì ní dọ̀rọ̀ ìpẹnu kókó tí a fẹ́ gbé yẹ̀wò nítorí pé gbogbo àfa àkọlà lè pè nítorí pé gbogbo àfa àkọ ló ń tẹ̀lé bí nǹkan ṣe ń lọ lágbàáyé ṣùgbọ́n irú ẹ̀yin tẹ́ pé bí nǹkan ṣe ń lọ lẹ́mọ̀ àti social media ni o àti technology àti science níbi táyé wá délé nísìn bàbá Ọlọ́run ní pé ká má ta tẹ́tẹ́ ṣùgbọ́n àgbáyé fẹ́ ká ta tẹ́tẹ́ kí n gbé ní gbólóhùn bẹ́ẹ̀ wọ́n ti bọ gbogbo oríṣiríṣi ọ̀nà fún wa tábà ní pé gambling in modern days mission to save Muslims ǹjẹ́ a lè rí mission yẹn achieve láti save mùsùlùmí ká má fọ́ sínú trap tó Ọlọ́run ọba nínú ẹ̀. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Thumma as-salatu was-salamu ala khayri khalqillah sayyidina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa tabi'ina lahum bi ihsani ila yawmiddin. Àmín. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó pé méjì. Allahu akbar. Ọba yẹ ọ̀kan ṣo. Kábíyèsí Ọlọ́run. Ọba gbogbo ìgbà Ọlọ́run ọba yìí náà ni a dúpẹ́ fún. Allahu akbar. Alhamdulillah. Ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tí Ọlọ́run bá rán ní iṣẹ́ tó sì jẹ́ iṣẹ́ ọ̀hún. Alhamdulillah. Iṣẹ́ ọ̀hún ò dàrú. Allahu akbar. Ó fi wálẹ̀ sínú ìmọ́lẹ̀ lọ ni. Kábíyèsí. Ẹni tí ó bá dàrú mọ́ lọ́wọ́ òun ni ẹni tó ṣe pé ó ti yẹ̀ kúrò lórí agbọ́nrin tí ànábì fi wálẹ̀ sí. Ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó máa bá ara ilé ànábì wa Muhammad kó máa bá ìyàwó àti ọmọ àti gbogbo wa náà pátápátá. Àmín. Mo kí bàbá wa olóòtú ètò Ustaz wa Tajudeen Owódùnní Ọlọ́run máa ṣàìbá wa pẹ̀lú yín. Àmín. Kí èèyàn ti máa ṣe nǹkan bọ̀ kó ti lé lógún ọdún Allahu akbar. kò rọrùn ọdún kan ọdún méjì ọdún mẹ́ta yóò ti fẹnu kọlẹ̀ ṣùgbọ́n Ọlọ́run bá dúró tì yín ogún ọdún ti bọ́ sẹ́yìn Ọlọ́run bá tó wà pẹ̀lú yín Ọlọ́run bá ò ní fi yín lẹ̀. Àmín. iléeṣẹ́ ọ̀hún NTA náà tí ẹ̀ ń lò ní gbogbo gbà iléeṣẹ́ ọ̀hún Ọlọ́run bá ò ní jẹ́ ó jóná. Àmín. Bákan náà aládùúró tì gidi FA Feed láti ìgbà yẹn náà tí wọ́n bá ń sọ pé legend in sponsoring FA Feed ni FA Feed Ọlọ́run bá ò ní jẹ́ ó jóná. Àmín. Ọlọ́run ọba ọjọ́ máa tẹ̀síwájú àti gbogbo àwọn tó tún ṣe nígbàwọ́ pátápátá wa rafa'nahu makana aliyya. Naam, any gambling in modern days, a mission to save the Muslims. Tẹ́tẹ́ títa lásìkò tí a wà yìí ọ̀nà wo la fẹ́ fi yọ àwọn mùsùlùmí kúrò nínú ọ̀rọ̀ tẹ́tẹ́ títa. Ṣé rí alákọ̀ọ́kọ́ ni wípé gbogbo ohun tí Ọlọ́run ọba bá ti pèlè èèwọ̀ ni. Kábíyèsí Ọlọ́run. Modern ò bá máa modern ọ̀làjú yẹn ò bá máa tẹ̀síwájú nítorí wípé ayé ń lọ síwájú káwá yuhallilul harama aw yuharrimul halala káwá sọ pé nítorí pé ojú ńlá àá sọ èèwọ̀ di ẹ̀tọ́ àbí a máa sọ ẹ̀tọ́ di èèwọ̀ rárá. Allahu subhanahu wa ta'ala nínú al-Qur'an suratul Ma'idah aya 90 Ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu mo pè yín tí ẹ gbà mí gbọ́ lódodo innamal khamr ọtí wal maisir àti tẹ́tẹ́ títa wal ansab àti òòṣà wal azlam àti ká máa fi arò ká fi máa pín nǹkan rijsun min amali shaitan Ọlọ́run bá ní ẹ̀gbin ni nínú iṣẹ́ shaitan ni fajitanibuhu ẹ jìnnà sí la'allakum tuflihun tẹ́ ẹ bá fẹ́ jèrè
ṣe ti rí bí Ọlọ́run bá ṣe parí ẹ̀ gbogbo ìparí àyà òun ló máa sọ ìtumọ̀ tọ́lọ́run bá wíwí nígbà tí Ọlọ́run bá máa parí àyà ààwẹ̀ orí la'allakum tattaqun kí ẹ lè bá máa páyà Ọlọ́run bá Ọlọ́run bá wá sọ pé eléyìí la'allakum tuflihun kí ẹ lè bá a jèrè ìyẹn ni pé alákọ̀ọ́kọ́ ni pé gbogbo ẹni tó bá ti involve nínú ọ̀rọ̀ tẹ́tẹ́ èrè ò lè jẹ́ tiẹ̀ ìyẹn ni ká kọ́kọ́ establish ìyẹn tá a bá wá wò Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba ò sọ pé la taf'alu ẹ má ṣe Ọlọ́run Ọba ní fajitanibu ṣe é rí ntí Ọlọ́run tá a bá wo àyà zina Ọlọ́run Ọba ò sọ pé ẹ má ṣe zina nǹkan tọ́lọ́run Ọba náà sọ ní pé fajitanibu gbogbo ntí èèyàn bá ti súnmọ́ ẹgbẹ́ òwe Yorùbá ó ní ntí èèyàn ò bá ní jẹ ká má fi rún mọ́ yẹn ni pé má dé díẹ̀ rárá débi wípé ó máa fi wá rúwú yẹ nínú ọkàn ẹ àbí kí n ṣe fajitanibu wò ibi tí wọ́n bá ti ń ṣe jìnnà sí ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé kí ni nǹkan tí ṣẹ̀ìtọ́ọ̀nù tó gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ tẹ́tẹ́ kí ni nǹkan tó wà ń bẹ̀ fún gbogbo mùsùlùmí òdodo láti máa mọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tún sọ fún wa nínú Quran 5 yẹn verse 91 Ọlọ́run Ọba ní innama yuridu ṣẹ̀ìtọ́ọ̀nù Ọlọ́run Ọba ní ṣẹ́ẹ̀rí ṣẹ̀ìtọ́ọ̀nù nǹkan tó gbà lérò àyà bainakum al-adawa in tó ṣe gbé tẹ́tẹ́ wá sí àárín yín òun náà ní pé ó fẹ́ fi create enmity wal-baghda àti hatred fil khamr níbi ọtí wal-maisir àti tẹ́tẹ́ títa yẹn ni pé mission shaitan látara ẹ̀ ní wípé ó fẹ́ fi create enmity ọ̀tá ó fẹ́ fi dá ọ̀tá àti ìkórira láàrin wa so ìyẹn ni wípé ṣàìtọ́ọ̀nù tó fẹ́ ṣe ni pé relationship tó wà láàrin wa nígbà tí èmi àti ẹ bá jọ gbé owó lé tí ìwọ bá jẹ a máa destroy relationship yẹn bẹ́ẹ̀ ni a tún wá mọ̀ọ́mọ̀ distract mùsùlùmí níbi Ọlọ́run Ọba nítorí pé a máa wò pé gambling tá a bá ta tẹ́tẹ́ a máa jẹ a máa wò pé ìgbára lọ́lọ́run Ọba yẹn kò ìyẹn ò ní ìdí ká máa ta tẹ́tẹ́ ni lára àwọn nǹkan tí ṣèitán wọ́n á ní ó tún wá sọ wípé Ọlọ́run Ọba ní wayasuddukum an dhikrillah yóò tún wá mọ̀ọ́mọ̀ búlọ̀kù yín níbi ìrántí Ọlọ́run Ọba wa ani sọ́láàtì àti níbi ìrun kíkí so gbogbo tẹ́tẹ́ títa nígbà míì máa ń wà tó ṣe pé ẹ ní láti máa mọ́nítọ̀ ẹ̀ ni ẹ máa jókòó tì báyìí tẹ́ máa mọ́nítọ̀ ẹ̀ nítorí pé tẹ́tẹ́ títa yẹn in the modern days ó pín sóríṣiríṣi láyé ọjọ́ wọn àná púùlù ni wọ́n ń ta kí wọ́n máa ta púùlù àbí ìkíni tí wọ́n máa ń róòlù yẹn nísìnyí ó ti kọjá bẹ́ẹ̀ láyé ajá ń sáré owó ń jóná ó tún kọjá bẹ́ẹ̀ wọ́n ti introduce àwọn oríṣiríṣi lọ́nà tó ṣe pé láyé ọjọ́ wọn àná bọ́ọ̀lù ni àwọn onípùùlù náà máa ń ṣe wọ́n máa dárúkọ Chelsea Liverpool nígbà yẹn wọ́n á máa predict wọ́n ti wá modernize ẹ̀ lásìkò tí a wà yìí wọ́n ti sọ di bet naija bet kìnní kan oríṣiríṣi bet gbogbo àwọn gambling yẹn òun nìyẹn kí wàá ní modern form of gambling ọ̀nà wo ni ọ̀làjú ló gbé wá fún wa nípa ọ̀rọ̀ tẹ́tẹ́ tí a bá kọ́kọ́ wò nípa ọ̀rọ̀ ètò sport kò sí ní tó burú nínú sport ṣùgbọ́n wọ́n mọ̀ọ́mọ̀ gbé betting síbẹ̀ wọ́n ṣe online betting app tó ṣe pé ó wà lórí online àwọn ọmọ á máa ṣe wọ́n á máa owó tí wọ́n rí ọmọ á máa sọ fún bàbá ẹ̀ pé help me to transfer my money into my account kò sí nǹkan tó fẹ́ fi ṣe ó fẹ́ fi bẹ́ẹ̀tì ni wọ́n pín pé kíni kan ní casino app on phone ìyẹn náà àwọn app yẹn ni tó yẹ pé app yẹn ni tó yẹ pé tí ẹ bá ti lọ síbẹ̀ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ máa jẹ owó wọ́n ti ní bí wọ́n máa ṣe sọ fún yín àwọn kan náà tún wà lórí social media
wọ́n á rí yín wọ́n á sọ wípé do you need money? Okay, go to this app, press kinní kan, when you press this thing you see, okay, wọ́n á máa sọ wọ́n á ní mo àti jẹ́wọ́ 15 màlérè kinní kankan gbogbo àwọn nǹkan wọ̀nyí. Bákan náà a ti ń pe kinní kan ní lottery and draw, lucky draw. Àwọn lottery yìí àìmọye àwọn iléeṣẹ́ rédíò, iléeṣẹ́ tẹlifíṣọ̀n tí wọ́n ń ṣe, wọ́n á ní kẹ́ ra tíkẹ́ẹ̀tì, wọ́n á wá máa polówó tíkẹ́ẹ̀tì fún yín, wọ́n á ní èèyàn kan lè ra 10, wọ́n dẹ̀ ti jẹ́ kí ẹ mọ̀ wípé èèyàn kan tó máa ra 10 yẹn nǹkan ẹyọ kan ṣo ni, tẹ́tẹ́ ni wọ́n fẹ́ fi ta. Kò sí géèmù kankan, kì í ṣe pé wọ́n fẹ́ béèrè question lọ́wọ́ yín, kì í ṣe pé wọ́n fẹ́ sọ fún yín pé ó yẹ ẹ dáhùn ìbéèrè báyìí, ẹ ra fọ́ọ̀mù, a máa béèrè question iye báyìí lọ́wọ́ yín, ẹni tó bá ti gbà á òun la máa fún ní nǹkan báyìí. Wọ́n kàn máa ní kẹ́ máa ra tíkẹ́ẹ̀tì ni. Bákan náà àwọn kan wà tó ń tún pè ní visual game, tó yẹ pé géèmù ni, ẹ máa mọ̀ ọ́n lọ sí ilé game. Àwọn kan wà tó ń pè ní prediction betting, ẹ máa predict ni. Àwọn kan wà tó yẹ pé card betting ni, card betting láàárín àwọn ọ̀rẹ́ wọ́n á ti kó káàdì yẹn sílẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí òun làwọn ọmọ ọ̀sìn yìí ń ṣe, òun ni wọ́n ń ṣe. Ẹ ò ní mọ̀ wípé wọ́n ń bẹ́ẹ̀tì ni, ẹ ò ní mọ̀ pé tẹ́tẹ́ ni wọ́n ń ta. Gbogbo àwọn nǹkan tá a kà yìí ó fall sí under al-maisar, tẹ́tẹ́ títa. So gbogbo kullu mu'amala yakunu fiya maqnam li ahad tarafaini wa khasrat li akhir mabniyatan ala haf. Gbogbo nǹkan géèmù yòówù tó bá ti jẹ́ wípé ńṣe la máa gbé nǹkan kan kalẹ̀, ńṣe ni tá a bá ti gbé nǹkan yìí kalẹ̀ a máa wá ní ẹ bẹ̀rẹ̀ sí ta tẹ́tẹ́. Àwọn tó kówó kan síbẹ̀, àwọn kan á lùzì owó wọn, àwọn kan á géènì. Eléyìí ọ̀pọ̀lọpọ̀ á máa rò pé bọ́ọ̀lù ńkọ́, bọ́ọ̀lù ò fọ́ sí ọ̀ndà ẹ̀. Gbogbo ẹni tó wà nínú àwọn tó ń gbá bọ́ọ̀lù pátápátá gbogbo wọn ló máa gba nǹkan according to ibi tó bá fọ́ sí, ó yàtọ̀ pátápátá. So ṣùgbọ́n betting, gambling, gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀ndà eléyìí òun náà ni ó fọ́ sí. Nínú nǹkan tó wà máa ń ṣẹlẹ̀ ní pé wọ́n fi máa ń mú ọpọlọ, ó wà wọ́n máa ní psychological trap of gambling, ọ̀nà tí tẹ́tẹ́ tó fi máa ń mú ọpọlọ èèyàn, tó máa fi mú ọpọlọ èèyàn nígbèkùn tí èèyàn ò ní rí gẹ́gẹ́ bíi pé òun ń lù sówó. Modern gambling gẹ́gẹ́ bíi kókó ọ̀rọ̀, nǹkan tí wọ́n mọ̀ọ́mọ̀ ti sáyìn fún wa ni wípé tó o bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wàá win owó díẹ̀, trap nìyẹn. Nígbà tó bá ti win o ṣe ń sìn, o fi 1,000 o jẹ 10,000, ó máa dùn mọ́ ẹ. Nǹkan tó máa ṣe ni pé keep trying. So nígbà tó bá yá wàá bẹ̀rẹ̀ sí lose díẹ̀díẹ̀. But shaitan, nǹkan tí shaitan alladhi yuwaswisu fi sudurin nas, a máa whispers pé ṣebí òun náà ló ti jẹ 10,000 yẹn. Nígbà tí ìwọ jẹ yẹn wàá tún wá rí àsìkò tó yẹ kó o kúrò ń bẹ̀, ìtọ́lọ́mọ bá fi sọ pé fàjìtẹ̀nìbù nìyẹn o. Tó o bá ti wọnú ẹ̀ ó rọrùn láti má ṣe é, tó o bá ti wọnú ẹ̀ ó máa ṣe é bákọ̀bákan ni. Ìgbà yẹn lẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ti ń ta láti ọjọ́ yìí ló máa jẹ 500,000. Ìwọ náà nǹkan tí orin tó dẹ̀ máa kọ́ ni pé tèmi á dé, tí lágbájá ti dé. So ìyẹn ni ṣèitán náà máa sọ fún ẹ pé ìwọ ló kàn tó máa ṣoríire. Débi wípé àwọn èèyàn ti lọ ń wẹ ọṣẹ, àwọn èèyàn ti ń sín gbẹ́rẹ́, àwọn èèyàn ti ń sín ọwọ́ nítorí pé àwọn fẹ́ jẹ tẹ́tẹ́. So lára ẹ̀ náà ni pé lára nǹkan tí tẹ́tẹ́ tó máa ń ṣe òun náà ni pé nǹkan tó máa ń kọ̀ọ̀sì fún ọmọ èèyàn. Lára àwọn nǹkan tí mission wa láti save wa ni pé gbogbo onítẹ́tẹ́ wọn máa ń tẹ́ last ni. Poverty ló máa ń gbẹ̀yìn wọn, àbí kọ́ wọnú gbèsè, àbí kọ́ kó sínú family problem, àbí kọ́ ṣe pé mental stress nítorí pé orùpọ̀ máa jẹ lẹ́nìí, ó lose, ó ti lọ́la. Ṣé ẹ rí pressure tó bá ti pọ̀ jù nínú ọpọlọ ó máa ń fúnyàn ní mental health issue ni.
ọ̀pọ̀lọpọ̀ ẹ máa rí ẹlòmíì ẹ kàn déédéé rí wípé kí ló fà á tó fi rí jàlàjàlà báyìí ó ti kó nǹkan sẹ́mi ẹlòmíì á dẹ̀ máa promise yìí pé òun expect owó kan ó dàbí owó tẹ́tẹ́ kan tó kó gbowó àwọn èèyàn lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èèyàn kan ti sọ fún yàn kan wípé òun expect owó yẹn tó ń bá máa ra mọ́tò yẹn mọ́tò 100 million ló ń máa rà nítorí pé ẹ máa wo ó ti kó owó síbẹ̀ owó yẹn ó ti turn ó ti rí pé owó yẹn ti wọ 50 million ó wò pé tóun bá dẹ̀ tún fi sí ó máa wọ 200 million ó wá tún gbé owó lé nígbà tó máa fi dọjọ́ kẹta ní kiri yẹn crash ó dẹ̀ ti kéde káàkiri bí ṣèyítọ́n ṣe ń tan àwọn èèyàn nìyẹn eléyìí tí mò ń sọ yìí àti lèmọ́mù àtàfà àtọmọkéwú gbogbo wọn ló wà nú ẹ̀ o gbogbo wọn ló wà nú ẹ̀ o eléyìí ò kì í ṣọ̀rọ̀ wípé aláìmọ̀ kan gbogbo wọn ló wà nú ẹ̀ gbogbo àwọn aráabí gbogbo wọn pátápátá ló wà nínú nǹkan yìí débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò mọ̀ wọn ò wá rí nǹkan tó burú látara nǹkan tí wọ́n ṣe nígbà tó bá yẹ pé lèmọ́mù lábá nídìí ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lásìkò tí a wà yìí tí wọ́n bá wá sí ìrun láti wá kírun ní àárọ̀ nǹkan tó máa rò ní pé báwo làwọn ṣe fẹ́ plan báwọn ṣe fẹ́ bet Arsenal kìíní kan tó fẹ́ play yẹn kí ni nǹkan tí wọ́n máa gbá prediction so gbogbo eléyìí ó máa ń kọ́ sí gbogbo àwọn nǹkan tó ṣe pé ó yẹ kí gbogbo àwa àfáà nínú mọ́ṣáláṣí ká máa sọ fún àwọn ọ̀dọ́ wa nìyẹn ṣe rí bàbá kan wọ́n ń pè ní Yusuf Ọlátúnjí bàbá yẹn ti lọ wọ́n gbogbo nǹkan tí a máa ń ṣe yìí a máa ń kánjú jọ lọ́wọ́n ọba ni ó wá ní ẹni kánjú tolúwa aṣògùn kọjá kádàrá o aṣògùn kọjá kádàrá o irú wọn ló ń gbọ́mọ ṣẹ́ṣó irú wọn ló ń ṣe gàǹbìlì ṣe bíbí kan náà lọ́rọ̀ wọn já sí ṣe rí ẹni bá kánjú jolúwa aṣògùn kọjá kádàrá nígbà tó ń ta tẹ́tẹ́ wàá máa wò pé èèyàn kan máa promise yẹ ẹni tó ń ṣoògùn fún ẹ òun ò ṣiṣẹ́ fúnra ẹ̀ kóun jẹ wàá wá ṣoògùn yẹn kọjá kádàrá irú wọn ló ń gbọ́mọ ṣẹ́ṣó irú wọn ló involve nínú robbery irú wọn ló involve nínú gambling à ń láti máa sọ eléyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ́nìí ló wà ní yunifásitì tí wọn ò ní matric number nítorí pé owó school fees wọn tí wọ́n kó fún wọn wọ́n ti fi ta tẹ́tẹ́ kábíyèsí Ọlọ́run wọn ò dẹ̀ lè padà wá sílé láti wá sọ nǹkan tó máa hope ní pé tí semester kan bá ti lọ wọ́n á tún sọ fáwọn òbí wọn wọ́n á máa hope pé tí n bá gbé owó ilé mo máa jẹ 5 million màá kàn clear gbogbo ẹ̀ wọ́n ṣe máa sọ nìyẹn o màá kàn clear gbogbo èyí tó wà nílẹ̀ ni wọn ò dẹ̀ mọ̀ wípé bó o ṣe ń plan yẹn náà ni in tó máa ṣe ẹ́ náà ń plan nìyẹn kábíyèsí Ọlọ́run in tó máa ṣe ẹ́ bí èèyàn bá sọ wípé tí n bá ní 500,000 naira náà mo máa lọ ra lẹ̀ ó lè jẹ́ pé 500,000 yẹn bó bá ṣe wọ ọwọ́ ẹ̀ báyìí ẹni tó o jẹ lówó tí ò rántí láti ọjọ́ tó ti pẹ́ òun ló máa rántí pé yẹ gbà ṣé ẹ mọ̀ pé ìwọ náà wá wò pé embarrassment ní 500,000 ló wà lọ́wọ́ mi 100,000 mo jẹ̀jẹ̀ wàá yọ bí owó yẹn bí ò ṣe tún ní ká nǹkan tó fẹ́ fi ṣe nìyẹn ká tó wá sọ pé ọ̀nà tí ò tọ́ Ọlọ́run bá ti sọ fún wa pé ríjìsún min amali ṣèyítọ́n ẹ̀gbin ni nínú iṣẹ́ ṣèyítọ́n ni iṣẹ́ ṣèyítọ́n ni fajtanibuhu bákan náà ṣe é rí tẹ́tẹ́ yẹn ó máa ń yọ àlùbáríkà kúrò nínú ara Allahu Akbar Allahu Akbar ó máa ń yọ àlùbáríkà èèyàn lè téèyàn bá ń ta tẹ́tẹ́ tẹ́tẹ́ yẹn ó máa yọ àlùbáríkà kúrò nínú ara ẹ̀ àlùbáríkà ò ní sí nínú ara ẹni tó máa ta tẹ́tẹ́ kò ní sí àlùbáríkà nínú ojú ẹ̀ kò ní sí àlùbáríkà nínú gbogbo nǹkan tó bá ń ṣe kò ní sí àlùbáríkà rárá nínú gbogbo nǹkan tó bá ń ṣe ẹ̀ kàn máa rí wípé kí ló dé tí ẹni yìí ẹlòmíì ẹ̀ rí owó lọ́wọ́ ẹ̀ rí pé ó lówó ṣùgbọ́n àlùbáríkà á ti lọ nínú ara ẹ̀ àlùbáríkà á ti lọ àlùbáríkà yà á ti lọ kò ní sí àlùbáríkà nínú ojú ẹ̀ nítorí pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé inna Allaha tayyib Ọlọ́run ọba
ọba mímọ́ lọ́lọ́hun la yaqbalu illa tayyiba kò sì nígbà nǹkankan lọ́wọ́ ọmọ èèyàn àyàfi ìtọ́bámọ́. So gbogbo gamblers pátápátá wọ́n máa experience àwọn nǹkankan owó á wá kíákíá bí owó yẹn ṣe wá náà ló ṣe máa disappear kíákíá nítorí pé ohun tí a kọ́ nílé ìwé wọ́n ní ohun tí a bá ṣiṣẹ́ fún ní ń pẹ́ lọ́wọ́ ẹni apalára ìgúnpánìyè kan so ohun tí a bá ṣiṣẹ́ fún bí èèyàn bá fi ọ̀nà tẹ́tẹ́ tó bá fi kó nǹkan jọ bó ṣe wá náà ni ó ṣe lọ èmi ń bọ̀ òun náà ni tí a ò bá jìyà fún ṣé kì í lè pẹ́ lọ́wọ́ kì í ṣe pé kì í lè pẹ́ lọ́wọ́ kí wá ní our mission to save the Muslims. Alákọ̀ọ́kọ́ ni pé ká bẹ̀rẹ̀ sí educate àwọn youth wa al-malul halal fi ta'bi lakinnahu mubarak bí èèyàn bá rí owó halal pẹ̀lú ìnira àlùbáríkà wà ń bẹ o ju wípé ká máa wá owó òjijì lọ́nà tí ò tọ́. Ẹlẹ́ẹ̀kejì kí a máa kìlọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé táwọn náà máa encourage ìwọ náà lọ ṣe so nítorí pé gbogbo àwọn betting platform wọ̀nyí àwọn ọmọ kéékèèké ni wọ́n ń target kí la mọ̀ táwọn ọmọ wa tó ń ṣe lórí fóònù community awareness Ramadan nìkan la máa ń ṣe lecture ọ̀pọ̀lọpọ̀ nínú nǹkan tí ẹ sọ stars ọ̀pọ̀lọpọ̀ ò kì í sọ̀rọ̀ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ máa kírun ẹ máa gba àwẹ̀ bẹ́ẹ̀ ni a máa kírun a máa gba àwẹ̀ but àwọn nǹkan bẹ́ẹ̀ tó ṣe pé àti irun àti àwẹ̀ kò ní jẹ́ kí èèyàn rí gbédéwájú Ọlọ́run lára ẹ̀ ní àwọn eléyìí à ń láti máa kéré tiẹ̀ èèyàn láti máa encourage halal livelihood ọ̀nà halal ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ló wà nínú ìlú yìí tí wọ́n ń ṣe ìgbìyànjú tí wọ́n ń ṣe lọ́nà tó yẹ pé wọ́n fi ń kọ́ àwọn èèyàn ní ọ̀nà marketing lóríṣiríṣi ní àwọn ọ̀dọ́ wa nínú ìlú yìí tèyí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa yìí pé ó ní ẹnikẹ́ni la yakhsa ahdukum hablahu fayahtali khayra lahu min an yas'ala nas ẹnikẹ́ni nínú yín tó bá mú okùn ẹ̀ báyìí tó lọ sí oko tó lọ ṣẹ́gi jẹ́pẹ́ kó tó dì í tó wá ń tà á fún àwọn èèyàn ó lóore jù fún yín pé kó máa tọrọ àbí kó ṣe pé ọ̀nà gambling ló fẹ́ máa sọ pé òun fẹ́ máa ṣe easy money so ọ̀pọ̀lọpọ̀ tó bá ti wá wà nínú ẹ̀ Islam ò kì í sọ wípé nítorí pé o ti ń ṣe àti condemn ẹ rárá o condemn ọ̀nà àbáyọ wà fún ẹ ọ̀nà àbáyọ tó wà fún ẹ náà ni pé watubu ilallahi jami'an ẹ túbà lọ́sọ̀dọ̀ Ọlọ́run nítorí pé àsìkò tí ì lọ ẹ wo gbogbo àwọn tí wọ́n ń sọ umana ọmọ bàbá olówó èlé ọmọ bàbá oní kinní kan ọmọ bàbá oní tẹ́tẹ́ ní kinní kan gbogbo àtúbọ̀tán wo ni gbogbo wọn ni ọ̀rọ̀ Ọlọ́run ọba kò ní ṣẹ láláì kò ní lọ láláì má ṣẹ kò ní lọ láìṣẹ ẹ jẹ́ kí gbogbo àwa tá a bá involve nínú ẹ má jẹ́ a sọ entertainment ẹ má jẹ́ a sọ riyad gbogbo àwọn riyadọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ má jẹ́ a sọ di tẹ́tẹ́ tó máa padà tó wá di ẹ̀ṣẹ̀ sí wa ní lọ́rùn ẹ jẹ́ ká kúrò nídìí tẹ́tẹ́ títa ìbáà jẹ́ wọ́n máa ń ṣe program kan tó gbajúmọ̀ dáadáa gbajúmọ̀ ṣe mọ̀ kórí tẹlifíṣàn la wà yìí èèyàn láti wà very careful nínú program yẹn nítorí wípé program yẹn gbajúmọ̀ ẹni yẹn ti mọ̀ọ́mọ̀ lọ fi tẹ́tẹ́ wọnú ẹ̀ láti máa exploit àwọn èèyàn ọ̀nà jìbìtì ni ọ̀pọ̀lọpọ̀ èsì gbọ́n wọ́n á wá sọ fún yín pé ẹ máa ra tíkẹ́ẹ̀tì yẹn o 100 naira ẹ̀yin á wá wò ó pé 100 naira how much is 100 naira ṣùgbọ́n wa tahsabuna wa ayyinu ẹ̀yin rò pé nǹkan kékeré ni wa huwa indallahi azim nǹkan tó tóbi ní níwájú Ọlọ́run ọba má bá wọn involve nínú ẹ̀ nígbà tí èèyàn 100,000 tí wọ́n bá ra tíkẹ́ẹ̀tì 100 naira times 100,000 ṣe é mọ iye tó máa jẹ́ wọ́n á wá sọ fún ẹ pé wọ́n á wá pè èèyàn kan wá sórí ètò ẹ̀yin lẹ jẹ́
100,000 wa lánàá ẹ bá wa sọ fún àwọn èèyàn kán lè mọ̀ pé òótọ́ ni out of 100,000 people èèyàn mẹ́ta péré lẹ fún ní 100,000 nbo ni owó tó kù gbólówó millions tó kù gbólówó exploitation ni ẹ máa rí wípé ń ṣe ni ẹni tó ń polówó fún yín ń ṣe nìyẹn máa fi ra mọ́tò tó máa fi kọ́lé tí ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ̀yin ta tẹ́yin máa tàràkà lójú kan nítorí pé gbogbo ẹnikẹ́ni tó bá ń ta tẹ́tẹ́ la Ọlọ́run bá ti sọ pé la'allakum tuflihun bí èèyàn ò bá jáwọ́ nú ẹ̀ kò lè la o kò lè rí ọ̀nà àbáyọ wallahu a'lam. tó ọ̀rọ̀ létí gbọ́ lẹ́nu àwọn bàbá wa yìí mo sọ fún wa pé ẹni tó bá mọ̀ ni à ń tẹ̀lé lẹ́yìn nítorí pé gbogbo ohun tí wọ́n ń lọ lórí social media tó ń lọ láwùjọ tó ń lọ lágbàáyé lẹ́nì ní gbogbo ọ̀nà tí àwa ọ̀dọ́ lè gbà láti lè ṣoríire àbí láti lè kọsẹ̀ gbogbo ẹ̀ làwọn náà mọ̀ ni wọ́n ń tọ̀ so that wọ́n á lè là wá lọ́yẹ̀ pé eléyìí ò tọ́ eléyìí ló dáa ẹ̀wọ̀n náà láti gbẹ́rẹ́ nu wọn yẹn o ṣùgbọ́n mo ṣe ń bọ̀ lọ́dọ̀ wọn nítorí pé ìbéèrè ń bọ̀ bẹ́ẹ̀ náà ní tá bá ti ṣe ojú òpó sílẹ̀ àwọn èèyàn àtúnbí wá lóríṣiríṣi ìbéèrè ṣùgbọ́n jẹ́ kí n rántí kinní kan tí ẹnìkan sọ fún mi ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn rédíò tí wọ́n ń ṣe tó ń ta tẹ́tẹ́ yẹn pé nǹkan kan tó ń fura ni pé wọn ò lówó àti sanwó òṣìṣẹ́ wọ́n wá gbé kalẹ̀ pé ẹ máa ta tẹ́tẹ́ ó ní lójúmọ́ kan wọ́n máa rí bí close to 2 million 3 million lójúmọ́ tó pé ó fún mi analysis tó ṣe ni pé ó ní kí n assume pé ok 500 naira náà ń ta ticket ó ní lórí 500 naira yẹn tí èèyàn 2,000 bá ra ticket yẹn wọ́n ti rí 100 million pé so I mean wọ́n ti rí 1 million rárá tí wọ́n bá fún ẹnìkan ní 100,000 wọ́n fẹ́ ẹnìkan ní 50,000 wọ́n fẹ́ ẹnìkan ní 30,000 ó ní kí n wòye thousands tó ṣì kù lórí ẹ̀ máa wò pé ọ̀nà tẹ́lẹ̀ tún gbà tún ronú yìí ó bá tún jẹ́ káyéfì lóòótọ́ pé tá a bá ní ká wò lóòótọ́ o tó ń bá rí kátẹ̀sọ́ káàzùn pé wọ́n rí 500,000 as gaining lójoojúmọ́ ṣàpè yẹn gan pé wọ́n ju tí wọ́n dá sílẹ̀ lọ so àwa tá à ń ta tẹ́tẹ́ àwa ò ní tètè ronú sí i torí pé a máa wò pé how much is 500 naira how much is 200 naira 100 naira ṣùgbọ́n kódà ẹ wo iye tí báǹkì ń yọ lára wa ni wọ́n naira 6 naira tí báǹkì ń yọ yẹn òun náà fi di mílíọ̀nù tó di bílíọ̀nù mọ́ wọn lọ́wọ́ owó kì í pẹ́ pé owó kì í pẹ́ pé ká má sọ pé òwò tó ṣe ìwọ tó mú 100 naira ìwọ tó mú 500 naira tó lọ fi ta tẹ́tẹ́ níjọ́ tó ti ń ta náà ó tí ì jẹ́ 20,000 lójoojúmọ́ rí kó wọ́n mọ̀ pé àwọn tó ń ṣe yẹn èrè tí wọ́n ní àwọn ń ga sí ni àwọn tó ń pè wá lórí rédíò lórí kinní kan yẹn pé ẹ máa bọ̀ àwọn ò ra tíkẹ́ẹ̀tì o ṣùgbọ́n àwọn rí èrè títí wọn lórí àwọn ò ra tíkẹ́ẹ̀tì so a lè ronú jinlẹ̀ náà ni a ṣe ń bọ̀ lórí ẹ̀ tó pọ̀ bàbá ṣì máa dáhùn béèrè tó pọ̀ lórí ọ̀rọ̀ tẹ́tẹ́ yìí pàápàá bí tí wọ́n gbé wa lọ tí wọ́n ti là wá lọ́yẹ̀ yẹn kí sáré sọ fún wa nípa iléeṣẹ́ Olúwaṣeun fún misters nítorí pé ọdún ti ń súnmọ́ àwọ̀ ẹyọ kan péré ló kù tàbí méjì ẹyọ kan tàbí méjì tó pé Ramadan ti di 28 lẹ́nìí àwọn afáàdé jẹ́ kó yé wa pé 29 lóṣù ṣùgbọ́n Ọlọ́run máa ń gbé wá ń gbà mí tí ò ní jẹ́ ká rí so tó bá ti wá jẹ́ pé ẹyọ kan méjì ló kù ẹ mọ̀ pé ọdún ti dé tán náà nìyẹn pẹ̀lú ògo Ọlọ́run tọ́dún ò bá bọ́ síjọ́ Àlàmísì yóò bọ́ sọ́jọ́ Jímọ̀ kọ́lọ́run dákunjọ kó má ṣe léwọ̀ ẹnì kankan wa so iléeṣẹ́ Olúwaṣeun fún mi tó wà ní Fìdípọ̀tà nílùú Ìjẹ̀bú Òde gbogbo tí a fẹ́ fi ṣe iṣẹ́ sáṣọ mo sọ pé àwa fashion designer àwa tailors lóríṣiríṣi táwa ní gbogbo akílẹ̀ Ìjẹ̀bú pàápàá nínú ìlú Ìjẹ̀bú Òde wa yìí ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòpọ̀ tó pé ó máa rọ̀ yín lọ́rùn ẹ̀dínwó ni ẹ tún máa rí lọ́pọ̀ yanturu ń bẹ̀ bẹ́ẹ̀ làwọn tó pé afẹ́ra aṣọ tí wọ́n kó wá látòkè òkun bàtà báàgì fìlà àti bẹ́ẹ̀ 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 lọ ẹ lọ sí Fìdípọ̀tà níwájú NEPA ọ́fíìsì yẹn tàbí kẹ́ẹ̀pọ̀ sọ̀rọ̀ ẹ̀rọ bá ń sọ̀rọ̀ wọn 070-644-27939 iléeṣẹ́ Olúwaṣeun fún mr osni ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn tí má padà dé kéètò a máa tẹ̀síwájú. ó fẹ́rẹ̀ jára màálù àbágbò tó gbá mú ṣe má lásìkò mìíràn ys fam ni ó lọ. ó fẹ́rẹ̀ jára màálù àbágbò tó gbá mú ṣe má lásìkò mìíràn ys fam ni ó lọ. pé kò ló bá gùn bí ejò ṣẹgbẹ́lẹ̀ ò pé wọ́n jẹ́ ilẹ̀kẹ̀ wọn pọ̀ lọ́jà ṣé bí èèyàn ní bàbá tó bá ń fẹ́ màálù àbágbò tó gbá mú ṣe ẹja ni wọ́n fẹ́ rà lóríṣiríṣi lánìí ìwọ́sà ti gbé bọ́dì máa bọ̀ lọ́dọ̀ wa ys farm nìkan gbá ó níjẹ̀bú Òde ń bì opposite Iseiko Osu campus your satisfaction is our hallmark wá sún èpè nọ́mbà yóò ti ilé iṣẹ́ wa 090-2621-1702 Yusuf Adéwálé 080-3288-7111
752 at yahoo.com. Sani Jimewa, Waba Adowo, Kaje Owo Bakia. Hello? Grandpa, when are you coming to visit us? Who is going to wake everybody up for sahur if I leave? Don't worry, my son. I'll be fine. Hello? When are you coming? Who is going to wake everybody up for sahur if I leave? Mommy, we did not see Sauma today. Where's Salma? Akápadà láti iléeṣẹ́ YS Farm tó wà ní ìlú Kàngbá ní Ìjẹ̀bú Òde ẹni torí pé àsìkò ti lọ mí nílé ṣàlàyé púpọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n bákan náà ní iléeṣẹ́ Mifadil Rahman Islamic Material Center tẹ́ pé gbogbo Islamic needs wa pátápátá ni wọ́n ní kalẹ̀ lọ́dọ̀ títí wọn pàápàá jùlọ bí ọdún ṣe ń súnmọ́ yìí àwọn tó pàṣẹ ìfẹ́ra fìlà tuntun gèlè tuntun ìjáàbù ní ìborùn ní ó gbóríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ló wà lọ́dún iléeṣẹ́ Mifadil Rahman ìtẹ́ta máa fi kírun lọ́jọ́ ọdún tó pé tàbá dé mọ́ṣáláṣí gbà tó pé èrò ti máa pọ̀ káwọn náà tún lè gba ládá tàbá gbẹ́ni dání tàbí tàbá mú tẹ̀ kírun dání èèyàn kan méjì àtúnjókòó pẹ̀lú wa pàápàá jùlọ ẹni tó pé bóyá òun ti ẹ̀ mọ̀ pé òun àwọn táwọn mú dání lè ṣì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó fẹ́ kàn ti gbọ́ àbí àwọn ò ti ẹ̀ rí mọ́ tàbí ó ti dọ̀tí ni ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòpọ̀ àbí kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08052064986 iléeṣẹ́ Mifadil Rahman yẹn bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ Musotech phone and accessories tó wà nílùú Ìjẹ̀bú Òde ní ẹgbẹ́ ibi tá a ti ń kírun ọdún ibi tá a ti ń kírun yìí dín yẹn torí pé gbogbo fóònù làwọn ń tà lọ́dọ̀ títí wọn ó jẹ́ ojúlówó kò sì gani lára bẹ́ẹ̀ náà tún ni wọ́n tún ní àwọn ètò lóríṣiríṣi gẹ́gẹ́ bí buy now and pay later gẹ́gẹ́ bí swapping bákan náà tábà tó fẹ́ tún fóònù wa ṣe wọ́n jẹ́ ọ̀gá nínú wọn tó pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìnà ló wà lọ́dọ̀ títí wọn wọ́n sì lóòótọ́ pẹ̀lú ìwà ọmọlúwàbí látọ̀ tó fi ń ṣiṣẹ́ ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòpọ̀ lẹ́gbẹ̀ẹ́ yìí dìtà tí ń kírun ọdún gangan ní Ìdóbì yẹn àbí kẹ́kọ̀ọ́ wọn sọ̀rọ̀ ẹ̀rọ bá ń sọ̀rọ̀ wọn 07036725372 07036725372 iléeṣẹ́ Musotech phone and accessories ni bàbá ẹ yẹ kí n sáré bèrè nítorí pé àsìkò bá wa ṣọ̀rẹ́ níbi tọ́rọ̀ dé yìí àwọn ọmọ wa tó ti wà lórí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá bíi bet tó wà lórí kìíní yẹn kódà lórí ti bọ́ọ̀lù náà bet yẹn ká nígbàgbọ́ pé ká wò pé ká zoom pé ọmọ kan ti ń jẹ 10,000 20,000 tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá padà agbọ́rọ̀ tẹ sọ yìí ẹ̀mí Ọlọ́run wá touch heart ẹ̀ pé òótọ́ máa ní kinní kan kódà wọ́n ń ṣe débi pé nínú Ramadan yìí pàápàá tó pé wọ́n ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ wọ́n ń ṣe kinní kan lọ́wọ́ wọ́n ń ṣe gbogbo wọ́n ń ṣe náà ṣùgbọ́n bóyá tó pé wọn ò rí láìdá tàbí pé ìgbàgbọ́ yẹn ńgbà tí Ramadan ò tí ì dé ṣètọ́nù ń ṣiṣẹ́ ń sìn tó ti wá rí ń sìn náà bẹ́ẹ̀ ẹ sọ pé wọ́n ṣe lè yí padà kọ́lọ́ndẹ̀ foríjì wọn ṣé Ọlọ́run bò ní bí wọ́n mọ́ tọ́n bá padà sí díẹ̀ kó lè bá a rí àrídájú. bẹ́ẹ̀ ni tí gbogbo ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ṣẹ̀ Allah subhanahu wa ta'ala sọ yìí pé la taqnatu min rahmatillah Allahu akbar ẹ má jákàn níbi oore Ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'an torí pé Ọlọ́run ọba tí à ń sọ̀rọ̀ nípa yìí kò sí ẹ̀ṣẹ̀ kan tí ò lè dáríjì èèyàn so ìyẹn ni wípé nǹkan tó ìdáríjì yẹn tí èèyàn bá sìn sí ẹ̀ pẹ̀lú ẹ̀ ni bẹ́ẹ̀ni sincerity ńlá ti kọ́kọ́ wá àtàwùbátà nasuha ẹni tí ó bá fẹ́ túbá ó ń láti kì í ṣe pé ìṣe ló máa túbá tó máa sọ pé òun ò ní ṣe tó máa fowó rányàn ó tí ì túbá tán kò ṣáà ń ṣe mí ni mò ń ta ṣèbí mò ń rányàn ni ìwọ náà ló ń ṣe ìwọ ló ń ṣe nítorí pé òfin tó mú ẹni tó lọ tá náà ló mú ọ náà ìwọ ló ń ràn ìwọ ló ràn so o máa mójú ẹ kúrò ńbẹ ni àwọn ní philosopher àwọn ní no pain no gain bẹ́ẹ̀ni tí o ṣẹ́rí gbogbo wa pátápátá yìí
nǹkan tó kàn ń ṣe wá ni wípé a ò fẹ́ ní ìfaradà kó tó di wípé owó yìí náà ni bẹ́ẹ̀ sì ni owó yìí náà máa dé tí a bá tọ ọ̀nà tó yẹ ká tọ̀ ìwọ ṣe ń tó ìmọ̀ ọ́ ṣe tó bá mọ̀ ọ́ ṣe dáadáa látara ẹ̀ wá di ọlọ́lá ṣebí àwọn nǹkan ló jókòó tí wọ́n ronú bẹ́ẹ̀ tìyẹn ìwọ náà ronú pé báwo ni mo ṣe fẹ́ gbé ọpọlọ tèmi kalẹ̀ láti fi gbé nǹkan kan kalẹ̀ tó máa dé halal tó máa mú owó wá. Allahu Akbar. lẹ́nìí ṣe rí ọlọ́run ọba ti fi ọ̀rọ̀ ilé ayé bọ́lọ́run ọba ṣe ń sọ yẹn pé tá a bá wo ilé ayé sí irúfil ardi yẹn ọlọ́run ọba ti fi technology ó ti fi ṣàlàyé ẹ̀ fún wa bí èèyàn bá ṣe nímọ̀ tó ló ṣe máa exploit ẹ̀ tó ọ̀nà tó o bá fẹ́ tọ̀ ni ọ̀nà halali wà tó o máa tọ̀ tó o dẹ̀ máa rí halal money lórí technology fóònù ẹ tí ò ní jẹ́ láyé social media tí ò ní jẹ́ haram rárá wàláì. èyí tó máa fi involve nínú nǹkan tó ṣe wípé haram ni ìwọ náà o lè develop app fún ara ẹ tó o bá wò pé eléyìí mo fẹ́ ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀lẹ ń dà wá láàmú owó biribiri wá ẹni tí ò fẹ́ làágùn tó fẹ́ jọrọ. bẹ́ẹ̀ ni kéèyàn sùn sílé ẹ̀ ń sìn kó dẹ̀ máa wò pé kí nǹkan jí báyìí kó ń dẹ̀ bá 100 million lẹ́gbẹ̀ẹ́ òun ṣé bó ṣe rọrùn náà nìyẹn kéèyàn lọ síbi sàárè òkú ìyá àbí òkú bàbá ẹ̀ pé bàbá mi ò dé lọ bá mi gbówó wá lọ́run kó lọ bá mi gbówó wá òkú á lè rí owó gbé ni òun ò gbé owó àìsàn tó pa tán owó fi tọ́jú ẹ̀ kò gbówó yẹn àìmọ̀kan òun ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ní àmójúkúrò wà láyà á débi tí à ń lọ. tó ẹ̀gbọ́n wọn ní tí a bá ní àmójúkúrò àti ìtẹ́lọ́rùn á débi tá à ń lọ á lówó àlàálì láìsí ti àràmù nínú ẹ̀ tá a sì jọrọ̀ tó pé bí ayé ò ṣe rọrùn fún wa bẹ́ẹ̀ làlùkìyámà àtàlẹ́jọ́ náà ó fi tún rọrùn sí ju bẹ́ẹ̀ lọ níbi táyé délé nìyí o lórí social media owó àlàálì pọ̀ ń bẹ o ká má involve nínú àràmù ẹ kúrò ní tẹ́tẹ́ orí rédíò orí ní báńkì ní kìnnìkan come and see if you save 5,000 for kìnnìkan you get this and this owó àràmù ni ẹ kúrò ní díẹ̀ ẹ lo ọpọlọ ẹ jẹ́ ká lo ìmọ̀ ìjìnlẹ̀ ẹ jẹ́ ká lo ìgbàlódé ká fi rí owó àlàálì lẹ́nà ẹ̀tọ́ tí a ní jalè mo fẹ́ òkú tó pé owó tẹ́tẹ́ ni èló ni Dangote bá gbé sílẹ̀ fún máa ṣe tẹ́tẹ́ èló ni Ọ̀tẹ́dọ́lá bá fi máa ta tẹ́tẹ́ èló ni Mákẹ́ Aládénúgà bá fi máa ta tẹ́tẹ́ gbogbo àwọn tó ń ta tẹ́tẹ́ yẹn náà ta ló tí ìlówó tó kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí owó àlàálì pọ̀ tí ó fún wa ní fọkànbalẹ̀ owó tọmọ ó jogún lọ́la tọmọ ọmọ ó tún bá ń bẹ̀ lọ́túnla ìyẹn ni owó àlàálì tọ́lọ́wọ́n bá fàlùbáríkà sí nítorí bẹ́ẹ̀ àsìkò bá wa ṣọ̀rẹ́ o ṣùgbọ́n torí pé káwí fún ni ká gbọ́ pàápàá nínú Ramadan yìí kíṣẹ́ abalẹ̀ lérè kó balẹ̀ játẹ̀wọ́ gbà wọ́n sì wà ní gbẹ́rẹ́ pàkọ́ kọ́lọ̀ dákunjọ kó yà ṣètọ́nù kúrò lára wa kó lè jẹ́ ká gbọ́rọ̀ sọ́dọ̀ ń lẹ́nu ẹ jẹ́ ká lọ sókè lọ́wọ́n lè ṣe Dibash frozen food tábà padà wá dé ká wá ṣojú òpó sílẹ̀. iléeṣẹ́ Dibash ti kó àǹfààní láwọ̀ lú o pẹ̀lú Dibash Gold Room níbi tí a ti ń ta ẹja lóríṣiríṣi bíi ẹja koté ẹja kroka ẹja titus frozen chicken crate ẹyin lẹ́yẹlẹ́yọ àti ẹni bá fẹ́ kó lọ́pọ̀ yanturu bákan náà ní iléeṣẹ́ Dibash ń ṣe aquabash table water omi inú ike àti pure water yẹn omi inú ọ̀rá àjọ NAFDAC fóònù tẹ̀lé omi aquabash tá a sì ń ṣe omi yìí láyìíká tó mọ́ tónítóní ẹ tẹ́rẹ́ ṣèṣà kẹ́ ẹ gba iléeṣẹ́ Dibash Gold Room àti aquabash table water lọ láti rẹ ẹja lóríṣiríṣi tó fi mọ́ frozen chicken iléeṣẹ́ méjèèjì yìí wà ní number 1 Alhaji Jogbo Street lẹ́bàá Dibash oil and gas ládojúkọ báńkì UBA Awókọ̀yà road Ìjẹ̀bú Òde nípìnlẹ̀ Ògùn ẹ sì tún lè pè wá lórí nọ́mbà yìí 080-956-72510 080-571-25718 àti 080-3359-5545 ní Dibash Gold Room àti aquabash table water ojúlówó ló jẹ wá lógún. ẹ káwọ́ láti iléeṣẹ́ Dibash frozen foods àti iléeṣẹ́ aquabash water ẹ̀ tó pé àsìkò bá aṣọ rẹ̀ ẹ kí n sáré pé káàdì fún wa nínú ilé náà àwọn tá a fẹ́ lo káàdì kí n bẹ̀rẹ̀ látòrí Glo card àwọn tá a fẹ́ lo káàdì nínú ilé Glo card 70 13 81 28 62 45 7 1 8 Glo card ní 500 naira 70 13 81 28 62 45 7 1 8 àwọn tí a fẹ́ lo Airtel card
Airtel card 04 25 28 72 48 04 83 87. Again, Airtel card 0425 2872 4804 8387. ẹ kì í sáré sọ fún wa nípa MHN Childminder iléeṣẹ́ tuntun tó ẹ̀ṣẹ̀ fìdí kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde. Gbogbo èèyàn tó gbogbo crèche tó ń tọ́jú ọmọ kọ́ ló mọ̀ nípa ìtọ́jú ọmọ, kódà gbogbo òbí tó bímọ gan kọ́ ló mọ̀ nípa ká tọ́mọ ká kọ́mọ ká fi ìfẹ́ lò pẹ̀lú ọmọ kékeré, pàápàá láwọn ọmọ kéékèèké at that tender age. Gbogbo òbí kọ́ ló mọ̀ nípa ẹ̀, bẹ́ẹ̀ ni gbogbo alágbàtọ́ kọ́ ló mọ̀ nípa ẹ̀. Ṣùgbọ́n àwọn kan sọ pé àdámọ́ ni àbímọ́ ni ẹ̀bùn ní látọ̀dọ̀ Ọlọ́run káwọn nífẹ̀ẹ́ ọmọ láti kékeré, kí wọ́n fi ìfẹ́ bá ọmọ lò, àtọmọ tiwọn àtọmọ ọlọ́mọ, wọ́n rí pé ọmọ nítorí pé ọmọ ní ọ̀la wa. So àwọn tó mọ̀ nípa ọmọ láti tọ́jú ọmọ láti kékeré látọmọ oṣù mẹ́ta péré, bẹ́ẹ̀ náà ni wọ́n wà nílùú Ìjẹ̀bú Òde ń sinmi sọ wọn pé MHN Childminders tó wà ní number 72 Oshimore Street off Awokaya nílùú Ìjẹ̀bú Òde. Gbogbo nǹkan ni wọ́n fi ń tọ́ ọmọ ń bẹ̀. Wọ́n ní àwọn oríṣiríṣi ìlànà tí wọ́n ti gbé kalẹ̀. Àwọn yàrá wọn conducive well and secure environment, experienced and loving caregivers, well ventilated classrooms, safe learning materials, fully air conditioned rooms, flexible working hours, uninterrupted power supply because they rely on solar permanently, and healthy lunch available. Gbogbo irú eléyìí ni wọ́n gbé kalẹ̀. Tí lè rí irú ẹ̀ nílùú Ìjẹ̀bú Òde yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti wà ń bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó pé fully air conditioned rooms fún àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ akẹ́kọ̀ọ́, àwọn ọmọ òpóǹlò tó pé a fi ìfẹ́ àti ìdùnnú tọ́jú wọn fún àwọn òbí wọn tó pé ọjọ́ ọ̀la òbí ni wọ́n, òbí wá gbé wọn kalẹ̀ fún wọn láti lọ ṣiṣẹ́ fún ọ̀la àwọn ọmọ yìí tó bá fún ma padà dé kí ọmọ gan rẹ́rìn pàdé òbí ẹ̀ pẹ̀lú ìdùnnú nítorí àwọn tó ń tọ́jú wọn. Ibi tí wọ́n tẹ̀ ti lè ríro eléyìí ní Ìjẹ̀bú Òde òun náà ní number 72 Oshimore Street off Awokaya nílùú Ìjẹ̀bú Òde. That is MHN Childminder. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí kẹ́ wọ́n lórí kẹ́ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp number wọn 081 324 89573. Again 081 324 89573. That is the calling number. Then WhatsApp number 080 890 86409. MHN Childminders. Àwọn náà wà ní number 72 Awokaya Oshimore ní off Awokaya Street nílùú Ìjẹ̀bú Òde. Tó bá ti di lọ́la màá máa sọ fún wa nípa wọn. Ustaz wa ẹ jẹ́ ká sáré ṣe ojú òpó sílẹ̀ kódà bó jẹ́ èèyàn kan méjì kan tiẹ̀ wọlé kókó ọ̀rọ̀ tá a gbé yẹ̀wò yìí mo fẹ́ kàn bá wa dá sínú ilé. Lánàá mo sọ fún wa pé Ibrahim Hussein Ibrahim láti Abẹ́òkúta tí wọ́n gba solar fan yìí mo ní wọ́n ń bọ̀ lẹ́nìí gẹ́gẹ́ bí tí wọ́n sọ lórí program náà ní ìjẹrin tí wọ́n gba ẹ̀bùn pé tó bá di ní àárọ̀ Tuesday àjọ máa ṣètò ni, ṣùgbọ́n tó wá di lálẹ́ àná mo rí mẹ́sẹ̀jì látọ̀dọ̀ Ibrahim Hussein Ibrahim pé àwọn ò ní lè make ẹ̀ láàárọ̀ yìí pé probably àárọ̀ ọ̀la, ṣùgbọ́n mo ti jẹ́ kó understand pé procedure program yìí ni pé anybody tó bá ti win star prize ó máa wá live lórí program láti wá gbà ní o, káwọn ará ilé àtàwọn tó fún wa lẹ́bùn lè mọ̀ pé lóòótọ́ la gbé kalẹ̀ fún yàn. tọ́hàn bá ti wá ó jẹ́ pé ẹ̀bùn yẹn ò ń ṣe tí wọ́n nìyẹn o, bóyá tó bá di iléyà tàbí next year Ramadan agbára pè sílẹ̀ fẹ́ lómi ní gbé fún yàn behind the scene o the screen. So kọ́lọ̀ ń dákunjọ kó ṣe ní rọrùn. Salamu alaikum. Wa alaikum salam tó la barakatu. Ta ni ẹ láti bo? Now again. Lawal Khadija ló ń sọ̀rọ̀. Lawal Khadija tó gba gas cooker wa bí? Alhamdulillah. Akílẹ̀ fẹ́ bá a sọ lórí kókó ọ̀rọ̀ tá a sọ yìí. Mo kàn ní kínkín ni Lawal Khadija. Ok, torí pé ẹ ti gba solar ẹ ti gba gas cooker. Kí n fún yín ní rice àti gàrí àti sẹ̀mú tẹ́ máa lọ fi jẹ́ nulẹ̀. Lawal Khadija. Naam. Jazakumullahu khairan jazatu. Àfún yín ní rice lọ́tọ̀dọ̀ àwọn ọmọ bàbá wa aláìlúwà àtànà ọba SK Adétọ̀nà Àwùjalẹ̀ Ògbàgbà second ọmọ Aníkìláyà Ṣàgùn àwọn ọmọ wa gbé rice fún wa lórí program yìí. Màá fún yín ní rice lọ́dọ̀ ọmọ bàbá wa, màá fún yín ní gàrí lọ́dọ̀ ọmọ màmá wa
alájà Shukrat Adenuga mama màá fún yín ní sẹ́ẹ̀mù lọ́dọ̀ àwọn bàbá wa àwọn màmá wa lẹ́kùlẹ́jà tó wà lókè ajé màá ní pé kí n sábà mi ṣàdúrà fún àwọn bàbá wa lẹ́kùlẹ́jà nítorí pé wọ́n dá sétò wa wọ́n sọ pé tó pé àwọn ti dúró tán Lawal Khadija jẹ́ káfẹ́ lómi láǹfààní so inshallah àwọn bá mi ṣàdúrà fún wọn bóyá kí n fẹ́ nìkan láǹfààní sí kó fi pè wọlé lórí ètò lẹ́nìí nígbà tá a bá ń retí salamu aleykum wa aleykum salam tula Muhammadu Jami olówó lágbà láti ìmọ̀wó ọmọ owó náà. bàbá ìbò ṣe ní wọn báyìí ọgbọ́n ṣe alhamdulilayi torí pé ṣé ìgbésẹ̀ rẹ̀ nígbà tó bá ọjà ni mo fi dá ọmọ dáadáa pé àwọn ọ̀tá ń sọ gbàgbé àbáyọ̀ ìlú jẹ́ mẹ́ta alhamdulilah àwọn àti ìlú jẹ́ mẹ́ta náà. àmín sallallahu alayhi wa sallam. àwa ti ṣe ọ̀tápùn tí wọ́n sọ ẹ̀rí nígbà tí mo ń kọjá kí ni ọ̀nùkọ̀ fọ́ọ̀mù ti tẹ́tẹ́ bàbá àgbélébọ̀ tí mo ń ta mo wá nígbà nǹkan ìkan gbà ní pé tí ìbá ti jẹ́ mo tọ́jú ìwé rẹ̀ síbi kan ìgbà tó wá pé ọdún kan tí mo ka ìwé yẹn mo rí pé lọ́dún kan yẹn mo jẹ 38,500 mo ti po ṣọ́ọ̀kì lọ́dún kan mo ti ní 164,000. Allahu Akbar. láti gbà tẹ́bá sọ fún pé tí máa ṣe lé ìsìn wọn àwọn ṣọ́ọ̀gì ọ̀gbìn kan máa ní mo ti gbọ́. Experience is the best teacher. Wa aleykum salam tula ẹ jẹ́ ká fi yẹn lẹ lónìí kí n sáré sọ ọ̀pọ̀lọpọ̀ lè má gbọ́n tí àfa Muhammadu Jami olówó lágbà sọ wọ́n ní pé àwọn lákọ̀ọ́kọ́ pé àwọn tí ọkọ̀ dúpẹ́ pé àwọn rí bàbá wa ustaz bàbá wa náà ìbí Àwùjalẹ̀ wọ́n lẹ́yìn náà wọ́n dùn pé àwọn rí wọn tó pé ńgbà tí ìṣẹ̀lẹ̀ bàbá wa Àwùjalẹ̀ ṣẹlẹ̀ níjọ́ náà lọ́hùn ó ń lọ pé ọdún kan ní ìsinyìí July tó kọjá ni o pé lọ́jọ́ náà lọ́hùn gbogbo àwọn ọ̀tá Ọlọ́run sọ pé ẹni tó wẹ Àwùjalẹ̀ yìí kò ní pọ́jọ́ mẹ́ta pé àwọn wá wò pé àwọn ò rí wọn mọ́ látijọ́ náà àwọn wá rí wọn lẹ́ni pé àmọ́ ní kò tí ì pọ̀jọ́ mẹ́ta náà ni torí pé tabaka ogún ọdún kìíní taka ogún ọdún kejì taka ogún ọdún kẹta tabaka ọdún iná ìṣẹ̀ṣẹ̀ máa pé ọjọ́ mẹ́ta tí wọ́n tó ń sọ yẹn so pẹ̀lú ògo Ọlọ́run bí ó ṣe rí fún bàbá nìyẹn insha Allah ta'ala ẹlẹ́ẹ̀kejì wọn ni pé tẹ́tẹ́ yẹn pé ń tẹ́ ẹ sọ yẹn pé experience tàwọn lórí ẹ̀ wọ́n láwọn ta tẹ́tẹ́ fọ́dún kan lọ́jọ́ náà nígbà tí bàbá ń sọ pé káwọn má ṣe àwọn tó wá bẹ̀ sí ní kọ́lẹ̀ iye táwọn fi ń ta tẹ́tẹ́ àwọn ń kọ́lẹ̀ ìgbà táwọn máa rí lẹ́yìn ọdún kan táwọn lọ gbéwèé àwọn rí pé owó táwọn jẹ fọ́dún kan ó jẹ́ 38,500 owó táwọn wá fi ta tẹ́tẹ́ fún ara ẹ̀ ń jẹ́ 100 and kìíní kan thousand mi wọ́n wò pé ṣé mo ṣọ́ọ̀tì ni àbí mo jèrè kò ní ìdìkan sọ fún yàn pé ṣọ́ọ̀tì àbò jèrè so jazakumullahu Alhaji Muhammadu Jami olówó lágbà ẹ jẹ́ kí n fún yín ní ráìsì látọ̀dọ̀ àwọn ọmọ màmá wa alájà Shukrat Adenuga màá fún yín ní gàrí lọ́dọ̀ ọmọ bàbá wa Àwùjalẹ̀ màá dẹ̀ fún yín ní sẹ̀mú náà bákan náà lọ́dọ̀ àwọn bàbá wa lẹ́kùlẹ́jà lókè ajé bàbá ẹ bá mi ṣàdúrà fún àwọn bàbá wa lẹ́kùlẹ́jà lókè ajé yẹn náà. ṣe rí mò ń wà hígà láti ṣàdúrà fún àwọn bàbá wa lẹ́kùlẹ́jà. ok ṣùgbọ́n. ìdí tí mo ṣe ń wà hígà láti ṣàdúrà fún wọn ni pé táwọn èèyàn bá gbọ́ lẹ́kùlẹ́jà. bẹ́ẹ̀ni. nǹkan tó máa kọ́kọ́ rò tó bá tiẹ̀ pàápàá jù tó bá rí àáfàá lọ́dọ̀ lẹ́kùlẹ́jà. wọ́n ti rò pé. wọ́n ti rò pé yé àwọn rèé. àwọn oníṣègùn rèé. wọ́n dẹ̀ ti gbàgbé wípé àgbo lọ́pọ̀lọpọ̀ àwọn màmá yìí. bẹ́ẹ̀ ni. kò ń ṣe pé wọ́n ń ta nǹkan kankan. bẹ́ẹ̀ ni. tó in tí èèyàn ṣe mọ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tó lọ sí fámásì ni. bẹ́ẹ̀ ni. in tó bá wá lọ síbẹ̀ ló máa rà ẹlòmíì nǹkan tó máa pò papọ̀ ló lọ rà ní fámásì. bẹ́ẹ̀ náà ní ọ̀dọ̀ àwọn lẹ́ja eku àtẹja tí wọ́n níyẹn náà ni Ọlọ́run bá jọ ọlọ́mọṣà ìbá ṣàánú yín o. àmín o. gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ̀yìn ta lẹ́kùn lẹ́ja wọn ò ní mú yín pé ẹ̀ ń tẹran èèyàn o. àmín. Ọlọ́run ọba ò ní ṣe ti yín bẹ́ẹ̀. àmín náà. ọ̀la òjijì tí wàá mú yàn tó fi ń sọ pé ọ̀dọ̀ ẹni báyìí lẹ́ẹ̀tì bá Ọlọ́run má ṣe ti yín bẹ́ẹ̀ o. àmín náà. abẹ́ ṣe ń support iṣẹ́ Ọlọ́run bá yóò máa wà pẹ̀lú yín wala agbára lọ́dọ̀ Ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bàbá láti ẹ̀dọ̀ ọmọ màmá wa náà ẹ kì í fún ẹ látọ̀dọ̀ ọmọ bàbá wa aláyélúwà ọba Dr. S.K. Adétọ̀nà àwọn ọmọ ọ̀nà gbé ẹnìkan ló sọ fún mi bẹ́ẹ̀ mo tẹ̀ tún béèrè pé ta ni nínú wọn ó ní kò sí ní tó kàn mí ó láwọn ọmọ bàbá wa Àwùjalẹ̀ mo dẹ̀ rí pé ìmọ̀ọ́mọ̀ Àwùjalẹ̀ náà ń bọ̀ lẹ́nìí sọ adúpẹ́ fọlọ́run láti iléeṣẹ́ Aspira Nigeria Limited máa fún yín ní ọṣẹ ìfọyín kan láti iléeṣẹ́ Aspira Nigeria Limited máa fún yín ní eléyìí kẹ́ fún àwọn ìyá wa nínú ilé láti iléeṣẹ́ Aspira Nigeria Limited máa tún fún yín ní. ọkùnrin òun wẹ̀ ni. no torí pé obìnrin náà yà sí ilé yìí mọ́ obìnrin náà yà sí. obìnrin náà máa ń yà sí gbogbo ọ̀sẹ̀. wọ́n ń ya ọkùnrin sọ́ọ̀ṣẹ́. wọ́n ń ya ọkùnrin sọ́ọ̀ṣẹ́. so pẹ̀lú ògo Ọlọ́run ilé la fi máa ṣe lọ lórí ètò lẹ́ni insha Allah ta'ala onígbọ̀wọ́ ètò tòní òun náà ni àwọn ọmọ bàbá wa late Alhaji Semi
anífowóṣe Sodiq Alhaji S&S nílùú Ẹ̀pẹ́ wọ́n lu Ẹ̀pẹ́ wọ́n lu Ìjẹ̀bú Òde dáadáa kó tó di pé Ọlọ́run ní kí bàbá jáde láyé ó dẹ̀ ti ń lọ síbi 30 ọdún sí tí bàbá ti jáde láyé bàbá ní ìṣẹ́jú kan péré nítorí àsìkò ẹ bá ń fún bàbá aládùn àmín nígbà tá a wà ń kékeré orúkọ yìí a máa ń gbọ́ dáadáa bẹ́ẹ̀ ni o S&S kò sí ọmọ kéékèèké tó máa tí ò fẹ́ bẹ́ẹ̀ ni o tí ò gbọ́ S&S pàápàá jùlọ ẹni tó bá lọ sí sáìdì balógun kúkúrú bẹ́ẹ̀ni a máa gbọ́ S&S ọlọmọṣà ìbá kẹ́ wọn gbogbo nǹkan tó ń fi sílẹ̀ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ wọlé agbára lọ́dọ̀ Ọlọ́run ọba iyyaka na'budu wa iyyaka nasta'in eléyìí la fi máa ṣe lọ lórí ètò pẹ̀lú ògo Ọlọ́run tó bá di ọlọ́run alájà ká tún jọ pàdé lórí àkọ́tún mi pẹ̀lú ògo Ọlọ́run ọ̀tún tọ́jọ́ ń yọ ọ̀tún náà la máa mú ètò wa pẹ̀lú ògo Ọlọ́run ilal amam insha Allah wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. iléeṣẹ́ the Bass oil and gas ní kẹ́ ẹ gbà lọ tẹ́ bá fẹ́ ra epo pẹtiró dísù àti ọ́ìlì lóríṣiríṣi tó sì jẹ́ ojúlówó ní the Bass oil and gas àwa kì í yí mítà wa o torí pé a ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn bákan náà látún ní the Bass supermarket àti the Bass plaza ní the Bass supermarket onírúurú nǹkan lẹ́lẹ́ rírà níbẹ̀ àwọn nǹkan bíi the Bass oil oyin gidi aqua Bass table water omi mu ẹlẹ́rìndòdò juice lọ́lọ́kan òjọ̀kan indomie noodles ice block àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtúnṣe POS service fáwọn èèyàn tó bá fẹ́ gbọ̀wọ́ iléeṣẹ́ the Bass oil and gas àti supermarket àti the Bass plaza wà ní number 1 Alhaji Jogbo street ládojúkọ báńkì UBA Awókọ̀yà road Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn àtúndé ẹ̀ka nínú ọgbà taswed ní Ìjagun nípínlẹ̀ Ògùn nílùú Èkó àwa ládojúkọ Mayfair garden ojú ọ̀nà márosẹ̀ Èkó sí Ẹ̀pẹ́ Ìbàjú Lẹ́kì Àwòyàyà nípínlẹ̀ Èkó ẹ tún lè pe àwọn nọ́mbà yìí 08095672510 àti 08057125718 níléeṣẹ́ the Bass oil and gas ìbẹ̀rù Ọlọ́run la fi ń ṣiṣẹ́. Hello? Grandpa, when are you coming to visit us? Who is going to wake everybody up for sahur if I leave? Don't worry, my son. I'll be fine. Hello? Who is going to wake everybody up for sahur if I leave? Mommy, we did not see Sauma today. Where's Salma? Ìgbà tó tó bá bá ní agbọ́n mi.